Ẹkẹ́ hallelujah. Hallelujah. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ ìsinmi òmíràn lónìí. Ẹ jẹ́ ká gbàdúrà ká tó tẹ̀síwájú. Bàbá wa tí ń bẹ ní ọ̀run, olólùfẹ́ ọkàn wa. Ọlọ́run gbogbo ìpẹ̀kun ayé, ìwọ tó jókòó lórí òbèrè ayé. Adúpẹ́ pé nínú ọ̀pọ̀lọpọ̀ àánú ẹ mú wa ní ojúmọ́ tuntun lónìí. Ẹ mú wa ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun. Lórúkọ Jésù Kristi Olúwa gba ọpẹ́ wa. Ọlọ́run wa dúpẹ́ fún inú ẹ̀mí mímọ́ tó jò nínú ọkàn wa, èyí tó mú kó ṣeé ṣe fún wa láti jí débí lówùúrọ̀ kùtùkùtù yìí. Lórúkọ Jésù Ọlọ́run tẹ́wọ́ gba ìyìn wa. Olólùfẹ́ ọkàn wa, ọdún lọ sópin. Nínú àánú nínú oore ọ̀fẹ́ lẹ fi dá wa sí títí di òní. Ọkàn wa fi ìmoore hàn sí yín pé nínú ewu gbogbo ẹ pa wá mọ́, nínú ìjì gbogbo ẹ dáàbò bò wá. Ẹ sin ọkọ̀ ajé wa títí débi tó dé lónìí. Lórúkọ Jésù Ọlọ́run gba ọpẹ́ wa. Èyí tó kù nínú ọdún yìí nínú ọ̀pọ̀lọpọ̀ àánú òun wa ló wa mú wa làájá. Lónìí bàbá wa bá ṣe lọ nínú ẹ̀kọ́ Bíbélì. Lórúkọ Jésù Olúwa kọ́ wa látọ̀run wá. Olúwa fi òye yé wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó fi ayọ̀ àti agbára fún wa. Lórúkọ Jésù Olúwa ṣe bẹ́ẹ̀. Gbogbo àwọn ìwà tó kù lẹ́yìn lórúkọ Jésù Olúwa mú ọdẹ láyé àtàlàfíà. Àdúgbò ètò ìpè ẹ̀ ti gbọ́. Ògo ni fún Ọlọ́run wa lókè ọ̀run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa ṣeun lọ́pọ̀lọpọ̀ fún ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi òmíràn tí Ọlọ́run fún wa ní àǹfààní láti wá rí lónìí. Tí a ò bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá, a sọ̀rọ̀ gbà Olúwa fún oṣù yìí ní ríronú nípa ìgbéyàwó. Lọ́sẹ̀ tó kọjá, àwọn oríṣiríṣi àwọn nǹkan tí ọmọ Ọlọ́run kò gbẹ́dọ̀ sọ pé mo gbà fún, tí ọmọ Ọlọ́run kò gbẹ́dọ̀ fara mọ́. Nínú wọn a sọ wípé a kò gbẹ́dọ̀ fàyè gba ẹ̀tàn, a ò gbẹ́dọ̀ fàyè gba àìbádọ́gba lábẹ́ bídíò kí ó rí, a sì gbẹ́dọ̀ fàyè gba ìgbé ayé ẹ̀tàn, ìgbé ayé òfegè. Bẹ́ẹ̀ ni a kò gbẹ́dọ̀ gba oyún ṣíṣẹ́ láàyè. Lówùúrọ̀ yìí nípa àánú Ọlọ́run wa, a tẹ̀síwájú nípa ríronú nípa ìgbéyàwó. Ṣùgbọ́n kókó wa fún ọ̀sẹ̀ yìí ni ìpè gíga, ìpè tó ní ọlá, ìpè tó ní àpọ́nlé, ìpè tí kìí ṣe ìpè yẹpẹrẹ. Èyí ni ìpè tọ́lọ́run pè wá, ìpè tó ga ni, kìí ṣe ìpè yẹpẹrẹ. Ìyẹn ni pé irú èèyàn tọ́lọ́run fẹ́ ká jẹ́, irú ìgbé ayé tọ́lọ́run fẹ́ ká gbé, irú àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ká yàn láàyò kò gbẹ́dọ̀ sáàyè lábẹ́ bíbí òkúrí fún àwọn nǹkan yẹpẹrẹ. Lórúkọ Jésù a ò ní jẹ́ ènìyàn yẹpẹrẹ. Ohunkóhun tí yẹpẹrẹ ayé ènìyàn lórúkọ Jésù kò ní ráyè nínú ayé wa. A ó ka ìwé Fílípì orí 3 ẹsẹ̀ 14 àti ẹsẹ̀ 15 òní ibi kíkà wa ní òwúrọ̀ yìí. Pọ́ọ̀lù ń kọ ìwé sí àwọn aráàlú Fílípì ní bíbáyìí. Ó sì wí báyìí pé èmi ń lépa láti dé òpin eré ìje nì fún èrè ìpè gíga. Pé èmi ń lépa, èmi ń làkàkà, èmi ń nàgà, èmi ń sa gbogbo ipá tí ó wà ní ìkáwọ́ mi kí èmi kí ó lè parí eré ìje síbi èrè. Kí n lè parí ẹ̀ síbi èrè. Mi ìfẹ́ parí ẹ̀ síbi yẹpẹrẹ, mi ìfẹ́ parí ẹ̀ síbi asán, mo fẹ́ parí ẹ̀ síbi èrè. Ó sì sọ fún wa pé ìpè tí a kó yìí o, ìpè gíga ni, ìpè tó lápọ́nlé ni, ìpè tó ga gidigidi tí ó ní ìrere nínú, tó ní ẹ̀rí rere nínú. Lórí ìpè gíga tí a pè ó nínú Ọlọ́run nípasẹ̀ Kristi. Ẹsẹ̀ 15 ó ní torí náà ẹ jẹ́ kí iye àwa tí í ṣe ẹni pípé iye àwa tí í ṣe ẹni pípé, àwa tá ti gbà pé tó ìpè tọ́lọ́run pè ní ìpè gíga ni, a sì ti ń gbìyànjú láti rí pé àárín bó ti tọ́ àti bí ó ti yẹ. Ìjẹ́ gbogbo ẹ̀yin tí ẹ ti jẹ́ iye àwa tí a ní tí í ṣe ẹni pípé, kí a ní èrò yìí nínú wa. Kí ni èrò ọ̀hún? Irú èrò tó wà nínú Paul wípé eré ìje tòun òun ó parí ẹ̀ sí ibi èrè. Kí àwa náà kí a ní irú èrò báyìí ní inú wa. Ó wá fi kún, ó ní èyí náà pẹ̀lú níbi ẹnikẹ́ni bá wà tó bá wá ní èrò mìíràn tó lóhun kan tí kò yẹ, ó ní èyí pẹ̀lú ni
Ọlọ́run yóò fi yé. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Bá a ṣe tẹ̀síwájú náà ẹ̀kọ́ yìí, ẹ jẹ́ ká fi sí ọwọ́ òsì wa pé ìpè tí Ọlọ́run pè wá ìpè gíga ni. A ó ṣe àgbéyẹ̀wò kókó yìí lábẹ́ ìsọ̀rí mẹ́rin. Kókó àkọ́kọ́ ni wípé pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́ tàbí àwa tá a ti wà nínú ìgbéyàwó a gbẹ́dọ̀ jẹ́ kó yé wa wípé èròǹgbà Ọlọ́run nípa ìgbéyàwó ni fún àwọn èèyàn méjì tí wọ́n ti dàgbà tí wọ́n ní làákàyè. Pé èròǹgbà Ọlọ́run fún ìgbéyàwó ìbáṣe àwọn tó ń ronú ìgbéyàwó lọ́wọ́ tàbáwọn tó ti wà nínú ìgbéyàwó pé èrò tọ́lọ́run ní o ìgbéyàwó jẹ́ ìmọ̀ Ọlọ́run. Àwọn èèyàn tọ́lọ́run dẹ̀ fẹ́ fún ni pé àwọn èèyàn tí wọ́n ní làákàyè, àwọn tí wọ́n ti dàgbà tí wọ́n ti tójú bọ́. Mo gbàgbọ́ pé yóò yé wa pé kì í ṣe gbogbo ẹni tó bá ti lọ́jọ́ lórí ló ní làákàyè. Ẹlòmíì lè ní ọgbọ́jọ́ lọ́jọ́ lórí tòótọ́ ṣùgbọ́n kó má ní làákàyè, kó má lóye, kó jẹ́ pé ìgbé ayé rẹ̀ bí ìgbé ayé ọmọdé ni, èrò rẹ̀ bí ọmọdé ni, ìṣe rẹ̀ bí ìṣe ti ọmọdé. Ṣùgbọ́n ìgbéyàwó ìbáṣepẹ́ni tó ń gbé ìgbésẹ̀ láti dáṣẹ̀ lé ìrìn àjò ìgbéyàwó tàbí ẹni tó ti wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́, èrò Ọlọ́run ni wípé ìgbéyàwó wà fáwọn èèyàn tí wọ́n ti dàgbà, tí wọ́n ti lóye. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Wọ́n dẹ̀ gbẹ́dọ̀ mọ̀ wípé ètò ìgbéyàwó ó jẹ́ ojú rere láti ọ̀dọ̀ Ọlọ́run. Bíbélì sọ fún apẹ́ ní bá ní aya rere fẹ́ ó rojú rere láti ọ̀dọ̀ Ọlọ́run. Tá bá yí padà sí ìdàkejì, a tún lè sọ pé ẹni tó bá rí ọkọ rere fẹ́ náà ó rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti kúkú àìtọ́jọ́ nítorí ìgbéyàwó. Ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé nínú ìbànújẹ́ tó jẹ́ pé ìgbé ayé àbámọ̀ ni nítorí ọ̀rọ̀ ìgbéyàwó náà ni. Àwọn ẹlòmíín wà tó jẹ́ pé èròǹgbà Ọlọ́run kò lè ṣẹ́nu ayé wọn mọ́ nítorí ọ̀rọ̀ ìgbéyàwó yìí náà ni. Ẹ jẹ́ kí a ṣe é ní pé ìgbéyàwó wà fún àwọn tí ó dàgbà, ẹni tó ti ní làákàyè. Ilé ìtumọ̀ sí pé èrò wa, ìṣe wa nínú ìgbéyàwó ó gbọ́dọ̀ jẹ́ ìṣe àgbà, ìṣe ẹni tó ní làákàyè. Bàbá ṣe ń tẹ̀síwájú àwọn nǹkan wọ̀nyí yóò yé wa sí bí a ṣe mú ní ẹsẹsẹ. Ibi tí mo kà níbi tí Ọlọ́run ti sọ pé ẹni bá rí aya rere fẹ́ lójú rere lọ́dọ̀ Ọlọ́run, ó wà nínú ìwé Òwe orí 22 ẹsẹ̀ 22. Ó ní ẹni tó bá rí aya rere fẹ́ ó rí orere gbà lọ́dọ̀ Ọlọ́run, ó sì rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ṣùgbọ́n nínú ìrìn àjò ìgbéyàwó tá à ń sọ yìí, ìbáṣe fáwọn tó ṣẹ̀ṣẹ̀ dáwọ́ ni tàbáwọn tó ti wà ń bẹ̀, ó ní àwọn owó kan tá ní láti san, ó láwọn kankan tá nílò láti ṣe láti lè rí pé kí gbogbo ẹ̀ kó lè rí gẹ́gẹ́ bí ìfẹ́ ti Ọlọ́run. Èyí àkọ́kọ́ ni wípé èèyàn gbẹ́dọ̀ fààyè gba Ọlọ́run. Kókó kìíní pé mo fẹ́ ṣe ìgbéyàwó tàbí mo ti wà nínú ìgbéyàwó, mo sì fẹ́ ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, mo fẹ́ lálàáfíà, mo fẹ́ nísinmi, mo fẹ́ gbé ìgbé ayé ẹni tí ó ní ìpè gíga nínú. Irú èèyàn bẹ́ẹ̀ gbẹ́dọ̀ fààyè gba Ọlọ́run. Ó gbẹ́dọ̀ ṣílẹ̀kùn sílẹ̀ fún Ọlọ́run kí Ọlọ́run kó ráàyè ní inú rẹ̀. Fún ẹni tí kò bá fààyè gba Ọlọ́run láàyè nínú ètò ìgbéyàwó, tí kò ṣílẹ̀kùn sílẹ̀ fún kò fààyè gbà, nǹkan ò ní rí bó ṣe yẹ kó rí. Ẹ rántí ìtàn inú Bíbélì nígbà tí Jésù tí wọ́n lọ sínú odò Gálílì kan. Wọ́n ní Jésù sùn nínú ọkọ̀, ìjì sì dé, ọkọ̀ kan ti fẹ́ dànù. Ẹ wo tí ìbáṣẹlẹ̀ tó bá ti pé Jésù ò sí nínú ọkọ̀ yìí. Ṣùgbọ́n nígbà tí ìjì dé, wọ́n ké pe Jésù ó gbé sọ wá pé Jésù bá ìjì wí. Gbogbo ìjì ní ìgbéyàwó lọ́lọ́run yóò bá wí lórúkọ Jésù. A gbẹ́dọ̀ fààyè gba Ọlọ́run, a gbẹ́dọ̀ gba Ọlọ́run láàyè nínú ìgbéyàwó. Ẹni tí ó bá fààyè gba Ọlọ́run nínú ìgbéyàwó, ìbáṣe kó tó ṣe ìgbéyàwó ni tàbí tó ti wà nínú ìgbéyàwó, ẹnikẹ́ni tó bá fààyè gba Ọlọ́run, ojú rere Ọlọ́run yóò wà pẹ̀lú rẹ̀. Ṣùgbọ́n ìgbéyàwó tí a kò ti fààyè gba Ọlọ́run, irú èèyàn bẹ́ẹ̀ ti ojú rere Ọlọ́run jáde kúrò nínú ètò ìgbéyàwó rẹ̀. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù Kristi. Kókó ìkejì yìí ni pé èèyàn gbẹ́dọ̀ gba àdúrà. Èèyàn gbẹ́dọ̀ gbàdúrà láti mọ èròǹgbà Ọlọ́run fún ètò ìgbéyàwó. Fún ẹni tí ò bá kí ìwọ́nú ẹ̀, ó gbẹ́dọ̀ gbà ládùúrà. Ó ṣe ní láàánú láyé ìsinsìnyí wípé ọ̀pọ̀lọpọ̀ wò pé
wọn ò nílò láti bọ́ lọ́rùn sọ̀rọ̀ mọ́, wọ́n rò pé àwọn ti gbọ́ tún, àwọn ti mọ̀ tán. Ẹni tó bá fẹ́ wọnú ìgbéyàwó gbẹ̀dọ̀ kéèpé Ọlọ́run, ó gbẹ̀dọ̀ gbàdúrà láti mọ èròǹgbà Ọlọ́run kí ó tó kí ẹsẹ̀ wọnú ìgbéyàwó. Ẹni bá ti wá wà bẹ́ẹ̀ kò wá pé tó mo ti gbàdúrà kí n tó kó sínú ẹ̀, ní ìsìn tí mo ti wà bẹ́ẹ̀ mi ò nílò àdúrà mọ́. Kò gbẹ́dọ̀ rí bẹ́ẹ̀, a gbẹ́dọ̀ ti máa gbàdúrà nínú rẹ̀. Ṣùgbọ́n tí àdúrà ò bá síbẹ̀ mọ́, ojú rere Ọlọ́run náà lè máa wà nínú rẹ̀ mọ́. Kókó ìkẹta, nítorí àsìkò wa, ní àfikún sí àdúrà gbígbà, ohun kan mìíràn tá a tún ní láti ṣe nínú ìgbéyàwó ni a gbẹ́dọ̀ ní sùúrù. Wọ́n ní onísùúrù ní máa ń fún wàrà kìnìún, àbí bẹ́ẹ̀ kọ́? Onísùúrù ní máa ń fún lójoogun ayé. Wọ́n tún máa ń ní onísùúrù ní máa ń fún wàrà kìnìún. Ẹ wo bí kìnìún ṣe rí, kẹ́nìkan wá pé òun ó lọ ọmú kìnìún ló wá kù tó ń mọ́ fún wàrà rẹ̀. Ṣùgbọ́n tó bá ṣe sùúrù, tó bá ní sùúrù, ó ṣe é ṣe kó lè rí ṣe. Ètò ìgbéyàwó sùúrù ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Níbi tí kò bá ti sí sùúrù, ọkọ̀ ìgbéyàwó lè dànù. Ó lè dànù. Èèyàn lè jẹ́ onígbàgbọ́ kó máa pèdè fọ̀ bíi ti áńgẹ́lì, kó jẹ́ bíṣọ̀pù, kó jẹ́ ajíhìnrere, kó jẹ́ gbogbo oyè. Tí sùúrù bá sí nínú ìgbéyàwó, nǹkan lè jagun, nǹkan lè mẹ́hẹ̀. Olúwa yóò ràn wá lọ́wọ́. Àwọn àgbà ló sọ fún wa pé a kì í mọ̀ ọ́n rìn kí orí ó máa ń fi, àbí bẹ́ẹ̀ kọ́? Kò sẹ́ni tó pé tán, gbogbo wa lọ́rùn ṣiṣẹ́ lé lórí. Sùúrù ṣe pàtàkì nínú ìgbéyàwó. Kì í wá ṣe pé àdúrà nìkan pé tó mo ti ń gbàdúrà, tó bá ti délẹ̀ máa gbàdúrà. Àdúrà ní ọwọ́ kan, sùúrù ní ọwọ́ kejì. Òní ó mú kí àlàáfíà kó jọba, kí ohun gbogbo lè rí nínú ayé wa gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìpè gíga yìí. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Kókó ìkẹrin tó kẹ́yìn ibi tí mo ti bẹ̀rẹ̀ náà ni a parí ẹ̀ sí pé ìgbéyàwó wà fún àwọn tó ti dàgbà. Ṣùgbọ́n àgbà tí mò ń sọ kìí ṣe àgbà tọjọ́ orí o. Àwọn tó lóye, àwọn tó láròjé, àwọn tó ní làákàyè ni ètò ìgbéyàwó wà fún. Kókó kan wà bí wọ́n ní ẹni tó bá fàyè gba ìbínú kúékúé, àwọn ìbínú kúékúé, ìbínú tí ò wúlò, ẹni bá fàyè gba àwọn ìbínú kúékúé báyìí, ìgbéyàwó rẹ̀ kò ní lójútì. Tàbí ẹni tó ń hùwà bí èwe, baálé tí ń wà bí èwe, ìyàwó ilé tí ń wà bí èwe, níbi tí àwọn kan báyìí bá wà, ètò ìgbéyàwó wọn lè máa ìṣọ̀kan, ó lè ṣe ìṣọ̀kan. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ẹ rántí ọ̀rọ̀ tí Paul sọ bá ṣe mú ẹ̀kọ́ ìwáṣẹ́pẹ̀, ó ní èmi ń lépa láti dé òpin eré ìje yìí, mo fẹ́ parí rẹ̀ síbi èrè ìpè gíga tí Ọlọ́run pè mí sí. Ó ní ìdí àwa tí a bá lòdì, ẹ jẹ́ kí a ní irú èrò báyìí nínú ọkàn wa. Bí ẹnikẹ́ni bá wà tó bá lérò mìíràn, èyí pẹ̀lú ni Ọlọ́run yóò fi yé. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Bá ṣe mú ẹ̀kọ́ ìsókè, ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Olúwa ràn mí lọ́wọ́, Olúwa ṣàánú fún mi, ràn mí lọ́wọ́, gbé mi ró nínú ìrìn àjò ìgbéyàwó. Olúwa gbé mi ró, Olúwa gbé mi ró, Olúwa ṣàánú fún mi. Mo fẹ́ ṣètò ìgbéyàwó bí ẹni tí ẹjẹ́ tó ní ìpè gíga. Mi ìfẹ́ mi ìfẹ́ rìn àjò ìgbéyàwó mi bí ènìyàn yẹpẹrẹ, torí mi kì í ṣe ènìyàn yẹpẹrẹ. Olúwa ràn mí lọ́wọ́. Ká gbàdúrà fún gbogbo àwọn ọ̀dọ́ wa bí àsìkò ṣe ń tó fún wọn, táwọn náà ronú pé tó mo fẹ́ ní ìdílé. Olúwa kó jọ nínú àánú kó yàn fún wọn lórúkọ Jésù. Olúwa kó fún wọn ní ìdílé aláyọ̀. Olúwa kó ṣàánú fún wọn. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wa tó pé ó ti gbọ́. Ògo ni fún Ọlọ́run wa lókè ọ̀run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Hallelujah. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìfẹ́ àti àǹfààní ńlá tó fún wa láti rí ọjọ́ ìsinmi yìí. A máa wọnú àdúrà lọ. Amen. Ẹ jẹ́ ká gbàdúrà. Ká tó bẹ̀rẹ̀ àdúrà, ẹ jẹ́ ká kọrin. Ìwọ ni mo wá gbéga, ìwọ ni mo wá fìyìn fún.
Ọlọ́run mi tó ń gbé níbi gíga, ìwọ ni mo wá gbé ga. Ìwọ ni àwa gbé ga. Ìwọ ni mo wá fi yìn fún. Ọlọ́run mi tó ń gbé níbi gíga, ìwọ ni mo wá gbé ga. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ìfẹ́ àti àǹfààní tó fún wa láti yọjọ́ òní. Ọ̀pọ̀ ló ti kú, ọ̀pọ̀ ní òsì mọ́. Ẹ jẹ́ ká dúpẹ́ iṣẹ́ mímọ̀ ṣe wá bí kò ṣe bàbá àlùgbà. Àdúrà ọpẹ́ ní orúkọ Jésù. Jésù Olúwa wa. Ẹni ká tún dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Bíbélì ní pé ó ní ìwọ ọkàn mi ní Olúwa má ṣe gbàgbé orí rẹ̀ nítorí pé ó ṣeun ńlá. Jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ tó dúpẹ́ Ọlọ́run ṣeun ńlá nínú ìjọba fún church. Olúwa ó ṣe fún àǹfààní orí ọ̀fẹ́ ńlá tó ṣe fún wa nínú ìjọ yìí, lórí gbogbo, lórí ọkọ, lórí aya, lórí àwọn ọmọ, lórí ọ̀dọ́. A dúpẹ́, a lè rí ojú rere àti àánú Ọlọ́run a rí nínú ayé wa. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àdúrà ọpẹ́ ní orúkọ Jésù. Ọlọ́run alágbára gbé ìyá. A ní gbogbo fún ojú rere àti àánú lórí ayé wa. A dúpẹ́ pé ẹ wà pẹ̀lú wa, pé ẹ fi wá sílẹ̀ nínú ìjọ yìí. Olúwa dúpẹ́ pé ẹ dára sí wa lórí àwọn ọmọ. Olúwa ṣé Olúwa. Olúwa gbé ìyá dúpẹ́ lọ́wọ́ ló nínú ọ̀sẹ̀ Olúwa bàbá tó a tún dé padà Olúwa pẹ̀lú àánú nínú ayé wa. Bàbá ẹ ṣé Olúwa. A gbé ìyá rẹ̀ lọ́wọ́. Olúwa ó ṣé Olúwa gbọ́pẹ́ wa. Jésù Olúwa wa. Àmín. Ẹ̀ka fún gbogbo tá a fẹ́ ṣe lónìí ní Ọlọ́run lọ́wọ́. Àwọn tí Ọlọ́run fẹ́ lò láti gbọ́ ọ̀rọ̀, láti gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀, ẹ̀ka fi wọlé Ọlọ́run lọ́wọ́ kí Ọlọ́run kò bẹ̀rù wọn sọ̀rọ̀ ní orúkọ Jésù. Ọlọ́run alágbára gbé yín láti fẹ́ ìrìn Ọlọ́run. Bàbá wa tí Ọlọ́run afẹ́ gbọ́ ọ̀rọ̀ nínú wa bàbá ní orúkọ Jésù. Bàbá pẹ̀lú wọn sọ̀rọ̀ Olúwa. Ọ̀ṣẹ́ ìtẹ́fẹ́ ní Olúwa ẹ̀ dára pẹ̀lú ní orúkọ Jésù. Àwọn òṣè bàbá adúpẹ́ lọ́wọ́ yìí pẹ̀lú Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká fi àwọn akọrin ní Ọlọ́run lọ́wọ́, àwọn tí Ọlọ́run máa lò láti kọrin fún wa, pé kí Ọlọ́run kó wá pẹ̀lú wọn, kó gba gbogbo ògo ní òyìnbó tá a fẹ́ ṣe ní orúkọ Jésù. Ọlọ́run alágbára àgbé ìgbà torí pé wà pẹ̀lú wa, torí pé ẹ̀yin Ọlọ́run á rí pé ẹ ti wà bí pẹ̀lú wa, ẹ gba gbogbo ògo lórí ògbó tá a fẹ́ ṣe. Jésù Kristi Olúwa wa. Àmín. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run ayérayé àgbé ìgbà torí pé ẹ̀yin Ọlọ́run àṣeyí ọba nítorí pé kò sí ọba bí rẹ̀. Kábíyèsí àyìn lóko torí pé orí ọ̀fẹ́ lálẹ́ fún wa láti rí ọjọ́ mi. Kì í ṣe mímọ̀ ṣe wa ṣùgbọ́n àrí àwọn gbà. Ọ̀pọ̀ ló ti kú, ọ̀pọ̀ ní òsì mọ́ ṣùgbọ́n àfihàn wọn àfihàn ìgbà. Ọlọ́run àgbé ìgbà olùwàgbọ́ ọpẹ́ wa. Bàbá wa àti Ọlọ́run a dúpẹ́ torí pé wà pẹ̀lú wa. Nítorí pé sọ nínú ọ̀rọ̀ ni pé ibikíbi Olúwa bàbá tí a bá pè yín bẹ́ẹ̀ Ọlọ́run wà bẹ́ẹ̀. Torí pé ẹ wà pẹ̀lú wa bíbá àkóso ohun tó kù tá a fẹ́ ṣe Olúwa bàbá ẹ̀yin ó yẹ gbà àkóso ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin Olúwa lógo. Ọlọ́run ọba tó jẹ́ mímọ́, Ọlọ́run ọba tó pa wọ́n mọ́ àkómọ́ ìfẹ́ ńlá káyé kásán wá sókè ká ṣe bàbá ẹ ṣé o. Bàbá ẹ ṣé o tẹ dá mi sí. Ẹ dá mi sí tọkọtọkọ, ẹ dá mi sí tayàtayà, ẹ dá mi sí tọmọtọmọ. Bàbá ẹ ṣé láìsí ẹ̀mí lẹ́sí ẹ̀mí. Bàbá ẹ ṣé àdúpẹ́ Ọlọ́run tó yẹ, Ọlọ́run tó kárí ayé, Ọlọ́run tí kì í yí padà. Alẹ́ kí lè ṣe alẹ́ ṣe lè mí. Oh
Ọlọ́run ọba tá ò rí ṣùgbọ́n àrùn iṣẹ́ ọwọ́ òṣùpá rẹ̀. Onídúró mi ẹ ṣeun o, onídúró mi ẹ ṣeun o, bó ṣe nìyàn ló dúró ni wọ́n ti padà, bó ṣe nìyàn ló dúró ni wọ́n ti sá lọ, bó ṣe nìyàn ló dúró ni wọ́n ti gbòòrò ga. Onídúró mi ẹ ṣeun. Thank you.
ìjọsìn wa. Gba ayé mi Olúwa, mo yà á sí mímọ́ fún ọ. Gba gbogbo àkókò mi kí wọ́n kún fún ìyìn rẹ. Ọmọ ìgbàlà ké hallelujah. Hallelujah. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára, Olúwa gbé orúkọ yín ga. Ọba àwọn ọba tí ò yí padà. Ọba tó pinnu láti jẹ́ ká jẹ́ ọ̀kan nínú ọkàn alààyè lónìí, ẹ sì ṣe bẹ́ẹ̀ fún wa. Ní ọjọ́ mẹ́jọ tó kọjá sẹ́yìn, òun láti ké pé ibi tó bá wù fẹ́ àánú yín ká tún wà níbí lónìí. Olúwa ti wà níbí torí pé ó wù yín bẹ́ẹ̀. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù, Olúwa ẹ gbà ọpẹ́ wa. Fún ààbò yín tó dájú lórí wa, lórí ìdílé wa. Olúwa ẹ máa ṣeun. Ní orúkọ Jésù, Olúwa ẹ gbà ọpẹ́ wa. Bá ṣe lọ nínú ọ̀rọ̀ yín. Ní orúkọ Jésù, a fi ọ̀rọ̀ yín lé yín lọ́wọ́. Nígbé ẹ̀yin gangan fúnra yín òun ni kẹ́ wá sọ̀rọ̀ sínú ayé wa. Olúwa ẹ ṣe bẹ́ẹ̀ fún wa. Ọ̀rọ̀ yín lórúkọ Jésù jẹ́ kó mú ìyípadà rí wọnú ayé wa. Ọ̀rọ̀ yín kó tú wa sílẹ̀. Ọ̀rọ̀ yín kó dùn wá nínú. Agbẹ́tulùpẹ́ ti gbọ́ àdúrà wa. Ní gbogbo ibi tí àwọn èèyàn ti ń wò yín báyìí nínú ilé wọn. Ní orúkọ Jésù, Olúwa ẹ darapọ̀ mọ́ wọn níbẹ̀. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. A ó máa sọ̀rọ̀ lónìí. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ẹgbẹ́ akọrin. Ẹ ṣeun. Àti
oníwàásù Pétérù, ẹ ṣeun fún ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi. Ní orúkọ Jésù, Ọlọ́run yóò tún agbára yín ṣe. Àmín. A ó sọ̀rọ̀ lórí kókó ọ̀rọ̀ kan tó sọ wípé kíyèsára kí o má bàa ṣubú. Kíyèsára kí o má bàa ṣubú. Bíbélì kíkà wa láòrí nínú Kọ́ríńtì kínní orí 10 ẹsẹ̀ 12. Kọ́ríńtì kínní orí 10 ẹsẹ̀ 12. Ó ní, nítorí náà ẹni tí ó bá rò pé òun dúró kí ó kíyèsára kí ó má bàa ṣubú. Nítorí náà ẹni tí ó bá rò pé òun dúró kí ó kíyèsára kí ó má bàa ṣubú. Tí o bá rò wípé o dúró, o bẹ̀ ọ́ nítorí Ọlọ́run, jọ̀wọ́ kíyèsára. Àwọn tí gbólóhùn yìí wà fún ni gbogbo àwọn tó rò pé àwọn dúró. Ẹni tó rò lọ́kàn rẹ̀ wípé mi ò lè ṣubú, Sátánì ò lè tàn mí jẹ, ọmọ Ọlọ́run ni mí, onígbàgbọ́ ni mí, ẹsẹ̀ mi múlẹ̀ dáradára. Gbogbo àwọn tá bá rò báyìí lọ́kàn wa, a ò ṣe èrò tó bàjẹ́ rárá. Ṣùgbọ́n ọ̀rọ̀ ìyànjú tó wà fún wa ni wípé kí a kíyèsára kí a má bàa ṣubú. Kí ni Yorùbá pè ní kíyèsára? Gbólóhùn mi ta lè pè ní ṣọ́ ara rẹ. Ṣọ́ ara rẹ. Èyí tó túmọ̀ sí pé tó bá sùn, tó bá ojú kan péré ní kó dì, láì kejì, má fojú méjèèjì sùn. Nítorí pé Sátánì ó ń bẹ láyìíká wa tó ń dọdẹ. Ní orúkọ Jésù, a ò ní ṣubú. Apostle Paul Pétérù ó mọ̀ yí dáadáa. Òun ló fi sọ nínú ọ̀rọ̀ rẹ̀, nínú ìyànjú tó gbà wá, ìmọ̀ràn tí Apostle Pétérù gbà wá nínú Pétérù kínní orí 5 ẹsẹ̀ 8. Ó ní, ẹ máa wà ní àìrékọjá. Àìrékọjá, a sì tún lè pe ìkíyèsára ní àìrékọjá. Yorùbá yìí ṣe Yorùbá ayé òde òní yìí, a kì í sábà lò, ṣùgbọ́n Yorùbá tó ní kìmí ni, tó ní ìtumọ̀ gidi. Kíyèsára náà ní àìrékọjá. Òun làwọn olóyìnbó lè pè ní bóyá watchful tàbí sober. Ẹ máa wà ní àìrékọjá, ẹ máa ṣọ́ra. Ẹ máa ṣọ́ra. Àìrékọjá yìí ni ohun tí àwọn ọdẹ máa ń ṣe fún wa táwa bá sùn. Àwọn tá ń pè ní vigilante, àìrékọjá làwọn máa ń wà fún wa. Wọ́n máa ń ṣọ́ wa. Ohun tí Bíbélì tí Àpọ́sítélì Pétérù tó ń gẹ́gẹ́ fẹ́ ká ṣe nìyẹn. Ó ní ká wà ní àìrékọjá yìí, ká máa ṣọ́ra. Nítorí kíni? Torí ta ni? Èṣù ọ̀tá yín bí kìnìún tó ń ké ramúramù. Ó rìn káàkiri kí ó ń wá ẹni tí ó pa jẹ. Ìkan méjì ló yẹ ká mọ̀ nípa èṣù tó fi yẹ ká ṣọ́ra. Àkọ́kọ́ kìnìún ni, ẹ̀kejì elébi ni. Kìnìún ò bẹ̀rù ẹnikẹ́ni. Kódà àti èèyàn tó bá rí wípé èèyàn téèyàn bá kọjú dà, ìkan tí mo ta gbọ́ nípa kìnìún, ó lè jẹ́ òtọ́ mi ò rí wọn rí, mi ò tí rí kìnìún rí. Ṣùgbọ́n wọ́n sọ wípé tí èèyàn bá kọjú dà tó bá wo kìnìún lójúkorojú tó bá sá lọ, ìpèpèjú wà yìí òun ni kìnìún ò kì fẹ́ rí, ayípadà ó máa sá lọ. Ṣùgbọ́n tó bá wọ́ ẹ̀yìn ò tó rí kó ṣì wà níbẹ̀, kò ní wo ìpòpójú yẹn mọ́ tó máa fi bẹ́ mọ́yìn. So léyìí tó fi hàn wípé ìbọ̀wọ̀ fún tí kí ni wọ́n bọ̀wọ̀ fún ènìyàn kékeré lásán náà ni, nítorí pé ó sì rí ọ tó kọjú dáa. Tó bá yẹ pé kí ni wọ́n rí èèyàn tó gbẹ̀yìn ìdá tó rìn lọ, kò tí ẹ̀nà kí ni wọ́n ní kankan láti mú ènìyàn jẹ níṣẹ́jú méjì. So kìnìún kò ní bọ̀wọ̀ fún ẹnikẹ́ni. Ìgbà tí ó bá ti bọ̀wọ̀ fún àwọn èèyàn kò bọ̀wọ̀ fẹ́ranko. Bẹ́ẹ̀ gangan ni Sátánì tá sọ̀rọ̀ nípa èrí. Èkejì dẹ̀ tún wá ní wípé elébi ni Sátánì.
nítorí kìnìún ó ń wá ẹni tí yóò pa jẹ. Elébi gbogbo ìgbà Sátánì ò yórí, elébi ni. Àwọn kan náà àwọn Sátánì fẹ́ pa jẹ, òun náà ló nígbàgbọ́, nítorí pé gbogbo àwọn tí ó gbàgbọ́ tí ò ní Jésù nínú ayé wọn kò ní wàhálà lórí wọn láti mú wọn. Àwa tá jẹ́ onígbàgbọ́ ni ẹran tó dùn lẹ́nu rẹ̀. Ìdí sì ni wípé ó fẹ́ ṣe sí ọ̀kẹ̀lẹ̀dẹ̀ sọ́lọ́run pé àwọn tó pè sọ́mọ rẹ̀, àwọn tó pè lọ́mọ rẹ̀, àwọn gangan ni mò ń pàjẹ́lẹ̀ ọ̀kọ̀ọ̀kan yìí. Ẹ jẹ́ kí á wà ní àìrékọjá, kí á máa ṣọ́ra, nítorí èṣù ọ̀tá wa bí kìnìún ló ń ké ramúramù, ó rìn káàkiri kí kò jókòó lójú kan, ó ń wá ẹni tí yóò pàjẹ. Ní orúkọ Jésù a ò ní jẹ ẹran fún Sátánì. Ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ pé ọ̀nà tí Sátánì lè gbà mú àwọn ọmọ Ọlọ́run láti mú wọn kọsẹ̀, ọ̀nà tó pọ̀ ni. Sátánì ta rí yìí tí bí àpọ́stélì Pétérù tó sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kò ń lọ pátápátá kúrò nínú ayé ènìyàn, tàbí ká sọ pé kò ń lọ pátápátá kúrò ní àgbègbè onígbàgbọ́, kò ń lọ. Tẹ́ bá lé lónìí tó bá sá tó bá lọ, á tún padà wá. Ẹ jẹ́ ká wo àpẹẹrẹ nínú ìgbà tí Jésù Kristi gbààwẹ̀ tán. Àkọ́kọ́ ó kọ́kọ́ tọ̀ Jésù, ó ní kó sọ àkàrà di àbí kó sọ òkúta di àkàrà. Jésù ní ọmọ èèyàn wà nípa àkàrà nìkan, ó dákẹ́. Ó tún padà lọ lẹ́ẹ̀kejì, ó ní wọ́n tó mú lọ sí orí òkè téńté, ó ní kó gbẹ́lulẹ̀, tó bá ti lè gbẹ́lulẹ̀ kó tó délẹ̀. Ọlọ́run tá ń sìn yìí, ó tún sọ̀rọ̀ nípa Ọlọ́run fún Jésù, ó ní yóò rán àwọn áńgẹ́lì rẹ̀ nínú sáàmù níbi Sátánì fi sọ̀rọ̀, yóò rán àwọn áńgẹ́lì rẹ̀, wọ́n gbé ọ lọ́wọ́, ó ní fi ẹsẹ̀ rẹ̀ gún òkúta. Jésù dá lóhùn, Ọlọ́run wa nìkan ní ká máa forí balẹ̀ fún. Ṣé ọ̀pọ̀ ẹ̀kọ́ tún sinmi? Ẹ̀kẹta ó tún padà, tó bá lè forí balẹ̀ fún mi. Ṣé ọ̀pọ̀ Sátánì ò sinmi? Bó ṣe máa wà tó bá lè ṣe jẹ́ bẹ́ẹ̀ fún Jésù Kristi tí ò sinmi, a jẹ́ pé àwọn tá a jẹ́ ọmọlẹ́yìn Jésù Kristi kò lè kúrò lágbègbè wa láíláí. Tí a bá sọ pé àmú ti ṣẹ́gun Sátánì, ó ti lọ pápátá nínú ayé mẹ́sàn tó ń tọ́ ohun tán rẹ̀ jẹ, ìgbà tó ń sọ yẹn gẹ́gẹ́ Sátánì yẹn ṣe wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Lẹ́yìn ìgbà tí Jésù dá lóhùn lẹ́ẹ̀kẹta, kí ni Bíbélì sọ? Ó ní Sátánì fi sílẹ̀ nígbà díẹ̀, lẹ́yìn tó fi hàn pé lóòrèkóòrè yóò sì tún máa padà wá. Ìgbà Sátánì bá ṣe bẹ́ẹ̀ fún Jésù Kristi, àwọn ọmọlẹ́yìn Jésù, ó yẹ ká kíyèsára kí a má bàa ṣubú. Ọ̀pọ̀lọpọ̀ yẹn ni Sátánì tàn jẹ nínú Bíbélì. Àbí ta ló tàn Ádámù àti Éfà jẹ? Sátánì. Ẹ wo ọ̀nà tó gbà tàn Ádámù àti Éfà jẹ, ipa ìgbọràn, ó fẹ́ kí wọ́n ṣe àìgbọràn sí Ọlọ́run. Ìgbà tó máa tàn Sámsónì jẹ, ìfẹ́ obìnrin ló fi tàn jẹ. Ìgbà tó máa tàn Sọ́ọ̀lù ọba jẹ, ó lo àìgbọràn àti àìlè kóra ẹni ní ìjánu ló fi tàn ọba Sọ́ọ̀lù jẹ. Sátánì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ ní síwájú wa, lẹ́yìn tó fi hàn wípé lásìkò tiwa náà ó ṣì wà. Ó fi ìfẹ́ owó, ó fi tàn Júdásì jẹ, àbí ó sì fi irọ́ pípa ló fi tàn Ananiah àti Sàfírà, ó fi tàn wọ́n jẹ. Ìfẹ́ ayé ló fi tàn Dẹ́mà, táwọn olóyìnbó pè ní Demas, tí Pétérù apọ́sù Paul sọ̀rọ̀ nípa ẹ̀. Ó ní Demas ti fi mí sílẹ̀ nítorí ó fẹ́ràn ayé. Ìfẹ́ ayé ló fi tàn jẹ, ló fi kúrò. Gbogbo àwọn tá a sọ̀rọ̀ nípa wọn, gbogbo àwọn tó dúró, tá lè sọ pé àwọn tó dúró nínú Bíbélì ni wọ́n, ṣùgbọ́n wọ́n ṣubú nítorí Sátánì tàn wọ́n jẹ. Jọ tí a bá rò wípé a dúró, ẹ jẹ́ ká kíyèsí ara kí a má bàa ṣubú,
gbogbo àwọn wọ̀nyí àìkíyèsára lásán náà ni wọ́n ní. Òun ló fà á tí ìṣubú wọn fi tóbi, ìṣubú wọn sì tóbi débi wípé ọ̀pọ̀lọpọ̀ ìṣubú yìí òun ni ò ní àtúnṣe. Ádámù àti Éfà ìṣubú wọn ló fà á tí àtúnfi ó sì bẹ lára wa dẹ̀dẹ̀ ní. Sámsónì ìṣubú rẹ̀ ò ní àtúnṣe rárá torí Sátánì pé ìṣubú. Sọ́ọ̀lù ọba ìṣubú rẹ̀ ò látúnṣe. Júdásì ìṣubú rẹ̀ ò látúnṣe. Ananiah àti Sàfírà ìṣubú rẹ̀ ò látúnṣe. Dẹ́mà àgbẹ̀ kó padà sọ́dọ̀ sínú Ọlọ́run mọ́ tí gbogbo ìgbésí ayé Apostle Paul fi lọ. Ẹni tó bá rò wípé òun kíyèsára àmì òun dúró kó kíyèsára kí ó má bàa ṣubú. Sátánì ò bọ̀wọ̀ fẹ́nikẹ́ni, kìí jìnà kúrò lọ́dọ̀ wa. Ní gbogbo ìgbà tó bá ti níjàkulẹ̀ á lọ fún wọn gbà díẹ̀ á tún padà. Ní ìparí, ẹ jẹ́ ká wo ìmọ̀ràn tí Bíbélì gbà wá, àwọn ohun tí onígbàgbọ́ gbọdọ̀ kíyèsí láàrin ìṣẹ́jú méjì tó kù. Nínú Jòhánù kínní orí 2 ẹsẹ̀ 16, ó ní nítorí ohun gbogbo tí ń bẹ nínú ayé, ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara àkọ́kọ́, ìfẹ́kúfẹ̀ẹ́ tara ó ń bẹ nínú ayé, onígbàgbọ́ gbọdọ̀ kíyèsára. Ìkejì, ìfẹ́kúfẹ̀ẹ́ ti ojú. Níbi ilé ṣàlàyé gbogbo wọn lẹ́ni, bóyá máa tẹ̀síwájú nínú rẹ̀ lọ́jọ́ mẹ́jọ. Àti ìgbéraga ti ohun tí o ní àti ohun tí o ṣe ìgbéraga. Àkọ́kọ́, ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara, ìfẹ́kúfẹ̀ẹ́ ti ayé, ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara, ìfẹ́kúfẹ̀ẹ́ ti ojú, ìgbéraga ohun tó ní àti ìgbéraga ohun tó jẹ́ tàbí ìgbéraga ohun tí ó ṣe. Ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Nǹkan mẹ́ta ni Bíbélì tọ́ka sí tá gbọ́dọ̀ kíyèsára nípa wọn. Níparí, ẹ jẹ́ ká wo Jákọ́bù orí 4 ẹsẹ̀ 4, èyí tí àwọn olóyìnbó pè ní James. Jákọ́bù orí 4 ẹsẹ̀ 4, ó ní ẹ̀yin panṣágà ọkùnrin àti panṣágà obìnrin, ibi tí mo lọ kọ́ lélẹ́yìí. Ibi tí ẹ jẹ́ ká kíyèsí nǹkan tó sọ. Ó ní ẹ kò mọ̀ pé ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Ìkan tí ó yẹ kí onígbàgbọ́ tún kíyèsára nípa rẹ̀ ni ìbárẹ́ ayé. Ìbárẹ́ ayé, gbogbo nǹkan tó ń jẹ́ ìbárẹ́ ayé, nítorí ayé tó ti wà nínú rẹ̀, a jẹ́ pé ayé náà ló ní wọ́n, ayé láti bá wọn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan lónìí ni onígbàgbọ́ ti fà mọ́ra púpọ̀ jù tí ò jẹ́ ká kíyèsára nípa wọn. Gbogbo nǹkan wọ̀nyí sì rèé, ayé láti bá wọn. Owó, ilé, ipò, agbára, oúnjẹ, oorun, ọ̀rọ̀. Olùgbàgbọ́ mi ò kí ń kíyèsára nípa ọ̀rọ̀. Wọ́n lè fi ọ̀rọ̀ bà ayé èèyàn jẹ́. Ọ̀rọ̀ ló jẹ́ kí olùgbàgbọ́ mi kúrò níwájú Ọlọ́run. Ọ̀rọ̀, ìṣe wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a bá nínú ayé tá a fi sí ayé, kò yẹ kí wọ́n gba ìjọba ọ̀run lọ́wọ́ wa, kò jẹ́ kí Sátánì ó lè rí wọn lò láti gbé wa ṣubú. Ẹ jẹ́ kí á kíyèsára kí a má bàa ṣubú. Àkókò wa ti lọ, a tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ. Mo gbàdúrà wípé ní orúkọ Jésù, gbogbo ohun tá a nílò láti kíyèsára kí Sátánì má bàa gbé wa ṣubú, Ọlọ́run á fi lé wa lọ́wọ́. Bá ti ṣe lọ nínú ọ̀sẹ̀ tuntun, Ọlọ́run á máa bá wa lọ. Ògo Ọlọ́run ní fi wá sílẹ̀. Ní orúkọ Jésù, ìbùkún Ọlọ́run yóò jẹ́ tiwa. Gbogbo bí ta bá kọjú sí, Ọlọ́run á ṣe lọ́nà fún wa. Bẹ́ẹ̀ ni yóò rí. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ fún ìfarabalẹ̀ wa lónìí fún ètò ìsìn Yorùbá. Mo sì gbàdúrà pé ní orúkọ Jésù, torí pé a tún farahàn nínú ìsìn yìí, Ọlọ́run yóò gbọ́ àdúrà tiwa náà. Ní àsìkò yìí, gbogbo nǹkan tá a bá ní láti fi ta Ọlọ́run lọ́rẹ nínú ìdámẹ́wàá àti ọrẹ wa, ẹ jẹ́ kí a rántí ṣe wọ́n kí a tó lọ. Àwa tá sì wà nílé, tá bá fẹ́ ṣe bẹ́ẹ̀, àwọn ibi ìfowópamọ́sí ìjọ lélẹ̀ yìí a lè fi ránṣẹ́ síbẹ̀. Gbogbo nǹkan tí a bá fún Ọlọ́run, mo sọ fún atẹ́lẹ̀ wípé a sọ wọ́n nù, ó máa rìn káàkiri, ó tún máa padà sọ́dọ̀ wa gẹ́gẹ́ bí ìbùkún.
ní orúkọ Jésù Ọlọ́run á bùkún fún wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọba àwọn ọba, a dúpẹ́ lọ́wọ́ yín fún àsìkò kékeré ta ní níwájú yín lónìí torí pé ẹ ti sọ di ńlá fún wa. Àìlógo torí pé ẹ ti bá wa sọ̀rọ̀, ọ̀rọ̀ yín sì yé wa. A sì nígbàgbọ́ pé ọ̀rọ̀ yín yóò tún yé wa pẹ̀lú. Ní orúkọ Jésù Olúwa ẹ gba ọpẹ́ wa. Bá a ṣe lọ nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù gbogbo ọ̀rọ̀ ẹ máa bá wa lọ. Gbogbo ìdáwọ́ wa lé pátá yóò yọrí sí rere. Gbogbo tá a bá fi ẹsẹ̀ wa tẹ̀ ní orúkọ Jésù Olúwa ẹ gbàbẹ̀ fún wa. Ìjà rẹ́nikẹ́ni tó ṣàìsàn láàrin wa ní orúkọ Jésù bóyá ẹ jẹ́ kó máa gba ìwòsàn. Ìwọ̀nba tó kù tí ọdún yóò fi parí, àkókò ayọ̀ ni yóò jẹ́ fún wa. Agbẹ́tọ̀pẹ́ ti gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé kú farabalẹ̀.